Mo kí yín káàbọ̀ sórí ètò wa ọmọ ọba Jídára. Ìkànnì wo láti máa gbádùn ètò yìí lórí ìkànnì Àpótí Wúrà lórí YouTube. Ó lẹ́tí máa gbádùn ètò wa ọmọ ọba Jídára. Àwọn ọmọ ọba náà rèé tà ń Jídára lójoojúmọ́. Ojú òní tì wá, àrà lá máa dá àní dáràn lágbára Ọlọ́run. Orúkọ tèmi ni Olúwaṣeun ọmọ Àkàndé aya Azeez. Àbíkẹ́ yín rèé o, mo tún ti dé sí yín lọ́rùn. Ètò lénìí ó tún máa pẹ̀ka yàtọ̀. Lórí ètò ọmọ ọba Jídára, àlejò mi ti wà ń kalẹ̀ o. Àwọn bàbá wa àlùbáríkà tó jẹ́ wípé a tó fi ṣẹ́ ogun rán ni wọ́n. Àwọn èèyàn àlùbáríkà nínú èèyàn òun ni wọ́n, àwọn olóòótọ́ èèyàn tí wọ́n ń fi igbá kan bọ ìkan nínú òun ni wọ́n. Máa ṣe àfihàn àwọn bàbá wa náà. Bàbá wa ẹ kú ìkàlẹ̀, ẹ kú ìjọ́ mẹ́ta. Bàbá mi Mikael Àríyọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ni gómìnà ANTP. Bàbá nípínlẹ̀ Ọ̀yọ́, bàbá lẹ́kùnrẹ́rẹ́ ẹ tún bá ń ṣàlàyé fáwọn èèyàn wa. Assalamu alaikum. Assalamu alaikum. Ṣé ẹ ti ń gbọ́? Assalamu alaikum. Assalamu alaikum. Gbogbo mùmínì mùmínà, assalamu alaikum o. Gbogbo yín mọ̀ pé o, gbogbo yín mọ̀ kí. Ẹ ṣe hallelujah o, ẹ bá mi ṣe hallelujah. Ẹ ṣe hallelujah, ẹ bá mi ṣe hallelujah. Gbogbo onígbàgbọ́ sànmọ́rí ẹ ṣe hallelujah. Hallelujah o. Gbogbo yín mọ̀ pé o, gbogbo yín mọ̀ kí. Ó kù kò kú o. Tí gbogbo èèyàn ni mo ṣe, èmi ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá. Tí gbogbo èèyàn ni mo ṣe, èmi ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá. Mo kéré wo ya o, èmi mo ya ọmọ wo. A kò pé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa Praise the barakatuh. Lord. Hallelujah. Eriwo. Àyàpó, àyàtọ̀, ọmọ oríṣiríṣi ọ̀sìn pé. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi. Ẹ̀yin bàbá mi mo kí o. Ọmọ yín náà ni Mikael Àríyọ̀ tí gbogbo ayé mọ̀ sí Láńlóyin. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, èmi ni Ọlọ́run yàn lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí n jẹ́ ẹrú àkọ́kọ́ nínú ẹgbẹ́ òṣèré ANTP nípìnlẹ̀. A dúpẹ́ torí pé àpè yìí tẹ́ ẹ jẹ́ wa. A máa rí ní bàbá. Bàbá bí ni ẹ dàpọ̀ ọmọ ìlú wo gan-an ni. Bẹ́ẹ̀ ṣe béèrè yìí àwọn èèyàn máa bí ń bẹ̀ lóòótọ́ àmọ́ ó bá gbé Ìjẹ̀bú Ìbàdàn èèyàn bá gbé mọ bí ó ṣe létí. Lọ Ìjẹ̀bú Ìbàdàn náà lọ. Ṣùgbọ́n tàbá ní ká wò ká sọ ó ṣe yẹ kó rí. Ìjẹ̀bú ni àtàpá àti tàn mí. Ìjẹ̀bú làwọn òbí yín méjèèjì. Bẹ́ẹ̀ ni ọmọ Ẹ̀pẹ́ Alárọ̀ Ògúnmọ́dẹdé ni mí. Òun lẹ ti gbọ́ yìí o, Ìjẹ̀bú paraku àtìyá àti bàbá Ìjẹ̀bú ni wọ́n ti wá. Kò ní bàjẹ́. Ẹ̀sán lọ́wọ́ kẹ́wọ́wẹ́ ni èrò pọ̀ ṣẹ̀ṣẹ̀ kẹ́wọ́wẹ́ ni abiyì láwùjọ. Àríyọ̀ ni mò ń wí o, Mikael ni mò ń sọ o. Bàbá mi pé mo fojú mo bóyá mo pè ọlọ́kọ. Orúkọ là ń pè lẹ́dùnmarè ọba ṣẹ̀dá ayé. Àríyọ̀ o, Ìjẹ̀bú nílé bàbá rẹ̀. Bàbá yìí ló sọ pé òòṣà ni wá. Wọ́n ní bàbá lè mọ̀ ní ṣe pè ní mọ̀. Ọmọ akénígbó kẹrù ọba ara ọ̀nà. Ilé ọmọ aláṣọ fún àpótí. Ọmọ ọ̀kẹ́sọ̀lẹ̀ kẹrù ọba lẹ́sẹ̀. Ìjẹ̀bú ilé ọmọ àdániwíjọ́. Ìwọ olówó rẹ̀ máa gbà lẹ̀. Ọmọ olówó ṣẹ̀ǹbáyé. Kówó náírà tó bòde kó tó dòwó ẹ̀kú kó tó dòwó ọmọ. Wọ́n mẹ́bùbù wọ́n bọ̀ gbàrà. Ìbàdàn mẹ́bùbù wọ́n gbó ẹ̀mọ. Ìtọ̀jẹ̀kú owó. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ìwọ olówó ọmọ olówó ṣẹ̀ǹbáyé. Kówó náírà tó bòde kó tó dòwó ẹ̀kú kó tó dòwó ọmọ. Ọmọ gbólówó
ọmọ èjì kẹlẹmì ọmọ wáyẹrì kówó sí ọmọ oníkotí idẹ olórí ìyá yìí ọmọ anítọyìnbó nílé orí pẹrí ọkàkà pẹrẹmù ọmọ ibú tó ní gbogbo ẹja òkú àkẹsán nìyí ọmọ ọlọ́gbọ̀n tó ní ìsẹ́rí ọmọ wájú ọlọ́gbọ̀n ti ṣòwò ẹ̀kúlé ọlọ́gbọ̀n àṣejìgbàlẹ̀kẹ̀ àgbèdègbèdè ọlọ́gbọ̀n ti kú rírí lójú omi ọmọ káfọ pọwà káfà jẹwà ẹwà jájọ panu kádà jẹnu káwọ gèdègèdè ọwọ́ ọlọ́gbọ̀n délé ìsẹ́rí bàbá mo kí hàn ní abẹ́ mo dára lé. Mo kí wa padà bọ̀ sórí ètò wa ọmọ ọba Jídára tí gbogbo wọn mọ jẹ̀gbádùn rẹ̀ lórí Àpótí Wúrà lórí YouTube. Bàbá mi ẹ kú kalẹ̀. Ẹ rí i pé mo ṣe bẹbẹ. Kódà ó ṣe ń kì í gan-an bí ṣe ń kì mí lórí ìlú díẹ̀ ló lù kọ́ fẹ́ fìlà. Mo sì mọ́ kìlọ̀ fún un kó sọ́ra rẹ̀ kó mọ́ boríkì tí ó fi yọ̀bọ. Bàbá ẹ dákun ní ṣókí bí gbogbo ẹ tiẹ̀ ṣe ń ṣe jọ̀lọ̀bì yìí ẹ tọ́mọ ọdún mélòó báyìí. Ní ṣẹ̀ṣẹ̀ délé ayé ọ̀nà ni. Ó náà ní ó ní. Mo sábà bí mo lé díẹ̀ lọ́gọ́ta. Allahu Mo lé díẹ̀ báyìí lọ́gọ́ta. Allahu Akbar Ọlọ́run á túbọ̀ jẹ́ kí ẹ pẹ́ fún alágbára Ọlọ́run á rí i pẹ́. Bàbá nínú ṣe mọ̀ pé ìgbà tá à ń bẹ́ ọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé ọmọ Ìjẹ̀bú ni. Nínú gbogbo ọjọ́ orí tẹ wá sọ mélòó gan-an lẹ bá wa lò nílẹ̀ Ìbàdàn yìí. Ẹ ẹ́ díẹ̀ kan gbà mo ní bí a bá pè mí ní Ìjẹ̀bú Ìbàdàn àbí Ìbàdàn Ìjẹ̀bú ìdí tó jẹ́ wúlẹ̀ ní pé ní bàbá àti ìyá mi ní wá láti Ìjẹ̀bú ìlú Ìbàdàn ni ẹ forí mi sọ bí n bá pera mi lọ́mọ Ìbàdàn tí ó jà níyàn rẹ̀ òun rẹ̀ ló di abá bí mi sí tí èsì pé abẹ́sẹ̀ ni wọ́n bẹ̀ tó kúrú dàbí mú wọ́ bẹ̀ ọmọ ìlú rẹ̀ ni àhín ni ẹ bí mi sí gbogbo ìgbésí ayé mi ilẹ̀ Ìbàdàn mo ti lè tọ́pọ̀ jù bẹ́ẹ̀. Kò ní bàjẹ́ ilẹ̀ Ìbàdàn náà ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Bàbá ṣe tí ẹ lè bá wa sọ díẹ̀ nígbà ìwé yín bá ṣe ń babọ̀ tẹ́ fi wá bá débi iṣẹ́ orí ìtàgé yìí. Ó yẹ rántí wọn ọba díẹ̀. Ó yá ìjà gbọ́ àwọn ará ilé fẹ́ gbọ́. Bí mo ṣe sọ pé Ìbàdàn mo forí mi sí. Mo lọ sùkúù lẹ́ Ìbàdàn náà. Sùkúù àkọ́bẹ̀rẹ̀ tí mo lọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ. Wọ́n pè ní Agbájé Memorial Primary School. Agbájé Memorial Primary School. Aramoni School Láyéyé. Bẹ̀rẹ̀ sùkúù tí mo lọ. Akókó wa ṣe akẹ́kọ̀ọ́ gba àgbélékọ díẹ̀. Nígbà tí mo parí èyí láàrin èyí wọ́n gún mi síbi tá àti ọṣẹ ìtẹ́lọ̀ ọ̀lọ́kọ́ tẹ́lọ̀. Iṣẹ́ ránṣọ. Wọ́n wá dédé lọ́ọ̀kọ́ tẹ́lọ̀ ọdún tí bàbá mi kú. Wọ́n wá ń tò bóòlù ṣe fẹ́ sọ̀rọ̀ rẹ̀ o kí ló kù ó ṣe o. Ẹ bá ní kọ́ ojú ẹgbẹ́ bí bá lè ṣe náà. Wọ́n ní ọmọ ìlú bàbá mi kan bẹ níbi kan wọ́n pè é Àgbúre wọ́n ní Ìjẹ̀bú ọ̀tá sáìdì mi lọ́nà àbíbi. Wọ́n ní kí n ṣe ìdàdálẹ̀ lórí mo wọlé díẹ̀ mo yà pátá níwọ̀n bá ń ṣe pé mo lé náà mo yà pátá dúró níwọ̀n bá ń gbà náà. Ẹ jẹ́ àpàrọ̀ ibùgbé fún ẹjọ́ lọ Àgbúre òṣèlú Àgbúre. Ṣùgbọ́n gbà mo débẹ̀ mo rí i pé iṣẹ́ oko pọ̀ fún ọ̀gá wa. Àròsọ díẹ̀ aago mẹ́rin dájí báyìí àti bọ́sọ̀kọ̀ a kọ́ lọ yẹ odò ojú odò wa wò lọ́la àlè má àwọn apẹ̀kẹ́rẹ́ kan ní ògùn ni wọ́n máa ń pè kẹ́ni ọ̀hún Ìjẹ̀bú máa ń pè láfi máa ń pẹja so o ti ní bí a ti ta máa ń dẹ́ sí odò ta máa dẹ́ sí bàbá kó mbẹ́ a lọ wò tàkúté gbogbo èyí ń gbà nítorí àbí òrè ń bàbá ìpadà sí ilé yóò ti mọ̀ lọ ní aago mẹ́wàá sí nǹkan a sì bọ́gà wa lórí iṣẹ́ ni a máa ba lórí iṣẹ́ ni wọ́n bá díẹ̀ là ń mọ̀ nínú iṣẹ́ ọ̀hún iṣẹ́ òkú pọ̀ iṣẹ́ tí mi ò sì dàgbà bọ́ sínú ẹ̀ àbí tí mi lè sọ pé iṣẹ́ òkú bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ èèyàn máa ń gbà ẹ̀ ojú ni mí la mo ṣe pé ẹ̀gbọ́n mi ń bàdàn mi pé ẹ̀gbọ́n ó ní ẹ̀ a sì máa ń lọlé ọdún tí ọ̀gá yẹn bá ti ń lọlé ọdún yóò kó wà dání mo sọ fún lórí ránṣẹ́ sí bọ̀dá mi pé àbẹ́ ẹ̀pẹ́ yín bọ́yìí ẹ jẹ́ mọ́ padà bó bàdàn wọ́n bá ti fẹ́ mo sì padà bàdàn nígbà tí mo wá dé bàdàn àǹtí mi kan bẹ ń bàdàn lọ́dún náà lọ́hùn ọkọ wọn ṣe engraving
àwọn tó ń kọ orúkọ sára mọ́tò kọ nọ́mbà sára mọ́tò lórí ara ẹgbẹ́ fún machine kọ sára gíláàsì wọn lórí àwọn olè security so wọn bá ní kí n lọ bá wọn ṣeré díẹ̀ làwọn bá ní bá wọn lọ ṣáàbì jẹ bó ṣe ń bá wọn lọ nù ó wá di pé láàrin ọ̀sẹ̀ kan èmi náà ti di tí mò ń lò lọ kí ni mo jọ òun ọ̀wọ̀ jẹ́ kí iṣẹ́ délọ̀ òwú mi mọ́ lórí bá mo ṣe délẹ̀ ẹ̀gbọ́n mi sọ fún mi pé wọ́n bá ti lo sáà díẹ̀ o wọ́n padà sí ká wá délọ̀ míì tó tiẹ̀ jẹ́ pé yóò lè máa rán English dress yàtọ̀ sí native ìlànà ní ọ̀ àmọ́ nígbà mo ti lórí ọ̀sẹ̀ méjì níbí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi sọ pé wíwò èmi náà ti ń gba èmi náà ti ń ṣí àkáǹtì báǹkì mo ti ń lọ báǹkì mi ìyọkọjá bẹ́ẹ̀ tí wọ́n tó pè mí ìfẹ́ kọ̀ọ̀rọ̀ sẹ́gbọ̀n mi lẹ́nu má gbà fún ọ bá mú mi lọ sọ́dọ̀ télọ̀ ọ̀hún mi ìrántí orúkọ wọn mọ́ àbùké báyìí ni wọ́n ń gbà yìí ṣùgbọ́n ó lè gbẹ́ ó ń gbẹ́ òṣìṣẹ́ gidi lára sọ English dress bá débẹ̀ nígbà àkọ́ tí mo débẹ̀ wọ́n yá o lọ gbálẹ̀ ẹbẹ̀ wọn o mo gbálẹ̀ lóòótọ́ àwọn gbálẹ̀ lé epo tá à ń lò náà mo gbálẹ̀ yóò ní nílá bó o tó ra ká dábò lọ́wọ́ ń jẹ́ àlejò wa ni ẹ̀lẹ́ o lóko rẹ àbíkà lóko mi ẹ̀lẹ́ o ọlọ́wà fún ẹ mọ nǹkan wọn bó o ṣe ń lọ ká lóbi de wo tó bá ti dé sàlẹ̀ yẹn lókè yẹn alámàlà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tó bá tán dábò lọ́wọ́ ń jẹ wá. ìdí a sì ti ń gbé mi sì ti ń sẹ́ olóúnjẹ ó kiri wá lórí ṣáà jẹ́ tó ká kóra tiẹ̀. àpò mi àtúbọ̀nù kí n sùn yàrá jẹ mídìmídì ń bẹ̀. ní lè dúró ń bí o. ìgbà àkọ́kọ́ ń bò díjọ́ kejì rẹ̀ ìgbọ́kọ̀ sámi ẹ̀gbọ́n mi ní kí ló ń ṣẹlẹ̀ mi ẹ̀jẹ̀ ń padà bí ẹ̀yìn lébùn mi ọ̀gá wa ń ṣe gbogbo mọ́tò méjì lọ́gá wa ní bẹ́ǹsì wọ́n ní fọ́ọ̀dù ẹ̀jẹ̀ káwa ń bẹ kìí ṣe mi nìkan ẹ̀gbọ́n mi tó bá ti fẹ́ràn bá padà bẹ́ẹ̀ àárín yẹn táwa ń lọ tá à ń bọ̀ ọba kan gbàngbà náà wọ́n pè ní ọ̀gá mi ni ètò mọ́tò gbólóhùn bọ̀ bẹ́ẹ̀ fún ọ̀gá mi wọ́n pè ní Rasheed ni wọ́n jẹ́ àṣírí àkànmú orúkọ ó sáàmù díẹ̀ ó fújì wọn so ó láìkí ní wọn Délé Origin ẹ ṣe Délé Origin wọn jẹ Délé Origin so wọn láìkí ní wọn báwọn náà máa ń rí súrà lára èèyàn lọ́wọ́ bí mo ṣe ń bá wọn lọ fún eré fújì mi àwọn àgbèrú wa gangan wá ní dára àwọn elégbè wọn torí Ọlọ́run fún mi náà lówó ní tíntín nígbà náà o èsì ìsinmi o. alábàjọ tẹ fi forin wọlé. ṣé ìmọ̀ wọlé lẹ́gàn o èmi àmọ́ bó dùn létí àwọn èèyàn. ó dùn ó. báwí ni wọ́n ń bá ọ lọ láàrin yẹn náà ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù torí bàbá mi bàbá ni wọ́n lágbájé gẹ̀rígẹ̀rí ni wọ́n lágbájé ẹgbẹ́ ṣọ́ọ̀bù wa ìyá alákan bẹ́ẹ̀ lọ́dún náà ìyá yẹn ń ta oúnjẹ wọn ń tẹmu wọ́n wá ní ọmọ kan lọ́dọ̀ wọn gbà náà òun ṣe tíṣà ní skul wa ìgbà tẹ́mi sì wà ní skul wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ wọ́n mọ̀ mí tó dáa máa ń ṣe ẹ̀ńtátẹ́mẹ́ǹtì tẹ́mi náà dẹ̀ máa ń ṣáàjọ máa ń ṣe é kò sí bàbá fẹ́ ṣe é òpin ọdún kò sọgbọ́n kí n máa ṣe ń bẹ̀. nígbà yẹn wọ́n mọ̀ mí ṣùgbọ́n àkíńjọ ta síra wa tó ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fújì lè mi nígbà náà wọ́n kàn wá pè mí jọ ẹni pé nígbà wà ló ń ṣẹlẹ̀ jájọ máa ṣe tíátà wẹ́wẹ́ tíátà yóò pa fújì láà wọ́n tá lọ ọjọ́ Jímọ̀ Sátidé tọ́sídẹ̀ẹ́ jọ́ mi tọ́lọ́wọ́ ṣe ká gbá jẹun wá ṣe wọ́n ní tíátà náà dà oní tálẹ̀ǹtì ẹ̀ ó ṣe kíní kan ọ̀yá ẹ̀jẹ̀ àlọ́ bá a ṣe bẹ̀rẹ̀ mọ́ wọ́n pe gbogbo agbára ní ọmọ Oòduà tíátà gbé lọ́dún náà tí mo sọ wọ́n yá bí 73-74 lọ́dún náà gbò ya àwa ti wá ń ṣeré oríṣiríṣi àgbà àwa náà ń kọ bí àwọn ọ̀gá wa torí àwọn pé lọ́rì ni wọ́n máa ń lò gbà náà àwa náà lọ rẹ́ǹtì lọ́rì á bú pèrè sùkúù lọ á ṣeré sùkúù lọ káàkiri àdé sùkúù kan wà ní Ìjẹ̀bú-Òde ẹ̀kú tíṣà làwọn so wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀sán àwọn bẹ̀ lẹ́yìn á lọ ṣeré ń bẹ̀ so wọ́n bú pèrè sùkúù dára tá a lọ máa ṣe ó kàn wá dijọ́ yẹn ìgbà náà ilé ọlọ́bọ ní Bòdè láti máa ń ṣe ìyáza èmi sì dáńgbà náà ṣe ìyáza ọ̀sán alẹ́ ìyáza wa ó jẹ́ aago mẹ́jọ mẹ́sàn-án láti ṣe lọ sí ìyáza lálẹ́ àpò bẹ̀rẹ̀ ya bíi 11 10 ìlú rẹ̀ àgbàdé àìsà máa ń sùn ni èyí tí àgbàdé òun tó ra gbé ni àgbàdé òun àìsùn àgbà lẹ̀mọ́ ni àwọn ọmọ tí ń lọ ọjà tó náà lọ rajà Kánò gbogbo wọn dé bá wa oríṣiríṣi tó máa ń dùn
wọ́n ìyá ni wọ́n ní bọ̀dá yẹn kàn pé méjì bọ̀dá yẹn ń pọ̀ ní Tìjání àbí Fárin wọ́n ti dolóògbé báyìí kọ́ ló ń bá ní ọ̀rọ̀ kẹwọn. Wọ́n bá ní àwọn kúrò káwọn ọ̀gá kan bẹ tí ń ṣeré yìí já súnmọ́ wọn ó lẹ́nu. Wọ́n bá ní ká sùn bọ̀dá yẹn wà ní Fọ̀pọ̀ Àgbàǹgbà náà wọ́n pè wọ́n ní Sàlàkọ́ Emmanuel Sàlàkọ́ Theatre Group wọ́n sì ń bẹ dáadáa báyìí ó dà pátákọ́tà bí wọn wà ní sí. So bàbá lọ kí wọn alẹ́ làwọn ọmọ ìṣeré àlà wọn bàbá débẹ̀ wọ́n gbà báyìí lùlù gan wọ́n lè lu àgámọ́lẹ̀ mẹ́rin papọ̀ wọ́n tún jó wọ́n ti débẹ̀ pápápápá ìdí ìmọ̀ tún yàtọ̀ sí tiwọn. ṣé tá à ń bá bọ̀ tẹ́lẹ̀. èyí mọ̀ ìyàtọ̀ àti wọn wẹ́kọ̀mù wọn ṣe wọ́n dáadáa sí wa bá ní ẹni báyìí ni wá o àfẹ́ darapọ̀ àfẹ́ kẹ́ ẹ mọ̀ wá káwọn ọmọ ìka máa ṣe wá bọ̀ ní kẹ́yìn náà máa wá fi ìyẹsẹ̀ yìí wá wọn bá ní ká tí a bá sì lè ṣe nǹkan kankan ìgbà máa dùn wọn ni àwọn kan kóra àwọn jọ sí ibì kan tí wọ́n ń pè ní Montana Hotel Amúnigun ibẹ̀ làwọn ti máa ń pàdé nírọ̀lẹ́ títí lọ́wọ́ dééré ńgbà àsìkò bá tó kálukọ́ gbalẹ̀ ẹ̀ lọ ṣùgbọ́n àwọn gúrùpù bíi 4 ló wà ń bẹ̀ pé tí a bá lè wá káwọn tó ń lọ́jà àjọṣepọ̀ bẹ́ẹ̀. bá ní gbogbo rà làbá dáadáa làbá lọ làbá débẹ̀ ìjọ náà làbá bá gúrùpù bàbá Olúgbàmí Jímọ̀ Olúgbàmí ọ̀nà ti kú nìsín. ọ̀nà ó ṣe kú nìsín. Akínládé Theatre Group ibẹ̀ ni Alhaji Ògúnmájẹ́ ibẹ̀ làwọn náà wà ńgbà náà ní gúrùpù yẹn náà wà. Dèjì Adérẹ̀mí gúrùpù Ọlọ́fà àná àwọn náà wà ń bẹ̀. Ó tún kú gúrùpù kan tí mi lè rántí ó sàn fún gúrùpù 4 ni wọ́n nítorí sí wa sún àwọn náà láìkí wa wọ́n kó wa mọ́ra. Sàlàkọ́ Emmanuel ní ọ̀lú sí kẹrin jẹ́ Sàlàkọ́ Theatre Group ló sì kẹrin àjẹ́ gúrùpù 4. Ó wá jẹ́ pé tí Sàlàkọ́ bá léré àwọn 4 ni ó jọ ṣe. Ó ti di àfọwọ́sowọ́pọ̀ gbogbo náà jọ ṣe ibi ìtúndùn awádìgàlà ní kó ní bó ṣe wá di pé àwọn àwọn sọ̀rọ̀ tí wọ́n rọ̀lẹ́ tó bá dalẹ̀ àlọ́ tọ̀dọ̀ wa ń bò wá yá nọ́mbà transfer ọ̀gá wa lọ sí nọ́mbà create state Ọ̀ṣun nọ́mbà transfer ọ̀gá wa lọ sí èmi ó kèmí nìkan pẹ̀lú àwọn group nítorí pé abẹ́gbẹ́ ibi tá a fi sọ ibi máa mọ̀ dáná yóò fẹ́ olódùn o mo ṣe kó gba àwọn yẹn wá ní. ilé ìṣó mẹ́ gbogbo àwọn ló ti wọ̀ ìwà bá wà mẹ́ abájọ ṣe ṣùgbọ́n torí pé Ọlọ́fà àná ló ń léré jù nígbà yẹn àwọn ló ń gbaṣẹ́ jù eré tẹlifíṣàn ni àwọn ni eré rédíò ni àwọn ni rédíò Nàìjíríà eré ńgbà ńgbà náà NTA sílẹ̀ ńgbò ya tó á dá bísúẹ̀ sílẹ̀ wọ́n pè ní new era ní nǹkan gbà náà nǹkan tó ṣí yí orúkọ tó wá padà di bísúẹ̀ lónìí. Gúrùpù Ọlọ́fà àná ni wọ́n fi sí cultural center nígbà náà Gúrùpù Ọlọ́fà àná ń kó aṣeré pàwọn a lọ ṣe Lákáayé on stage fún wọn lọ́dún náà a ṣe ní Òbíṣẹ̀san hall wọ́n sì ń ṣeré bẹ̀rẹ̀ dáadáa bẹ̀rẹ̀ àti ṣe ń gbà ní. Ibẹ̀ ni mo ti rí àwọn olówó àpàdé òjíṣẹ́ àwọn ọ̀gá wa bọ̀dá kan bẹ́ẹ̀ ẹlẹ́nu sàlá máa pè wọ́n jẹ́ Musiliu Dasọfúnjó. Bàbá nìyẹn. Ìṣúná àdúrà wọn ṣe ìṣúná nígbà tí wọ́n ṣe Lákáayé. Ìjíṣẹ́ fún wọn o. Ẹ bá jíṣẹ́ fún wọn. Ìjíṣẹ́ fún wọn o. Àwọn ni ọ̀gá tí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ lọ́dún náà tí wọ́n kó wa mọ́ra gan torí pé àwọn ni a lè pè ní igbákejì Dèjì Adérẹ̀mí tọ́jọ́ Ọlọ́fà ni àwọn ni tí Ọlọ́fà náà bá ti rí gan tí ọ̀gá wa ti rí gan báyìí wọ́n jọ rí i ó jẹ́ pé àwọn ni wọ́n mú wa mọ́ra gangan gbà ni bá a ṣe bó ṣe di pé a ṣe ń pa ìyáṣà àti ibodè. tọ̀dọ̀ yín tẹ̀ ṣe ọ̀rá ń pátì nìyẹn tẹ̀ mórí lọ bí tó dùn. bàbá kan bẹ láàrin wọn gbà náà ó ń ṣe fọkànáísà ní ibodè ìpàṣẹ la fi rí dá lónìí ló bá bínú bá ní ẹṣẹ lè fi nílẹ̀ owó ṣe mọ́ ohun tí mo ní à bàbá ṣe mọ́ èmi yóò máa ṣe o ìwọlọ ọ̀wá mọ́ o. èmi wá tèmi o. kó ṣe tíátà òun gẹ̀wọ́n bí ọ̀rọ̀ tíátà ṣe wọlé ní pé àwọn ọ̀gá wa máa sọ pé tíátà ní máa gba ọ̀pọ̀lọpọ̀ dànù támẹ́dànù ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀jẹ́ dànù. nígbà ìgbà tí mò ń sọ ìsì rèé ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ tí bàbá mi ní gẹ́gẹ́ bí bàbá ń gbà náà èmi ló ń kọ́ wọn ṣẹ́ torí pé mi ò ní nǹkan mi bá ti skul dé báyìí bàbá mi máa darí sí fún mi pé bàbá wa wá sí wọn tó ṣaláìsí lọ́dún tí wọ́n kú tó gbọ́n wa kú tán èmi àti bọ̀dá mi làwájọ wà ní ṣọ́ọ̀bù bàbá yẹn so láàrin yẹn
bọ̀dá mi gbà ọkọ̀ ẹ̀wọ̀ kò yé mi sí o. nígbà fújì dẹ̀ ti wáyé lọ́sẹ̀ àròwó mò ń ṣe engraving àròwó tíátà náà tún wọlé mẹ́ta lọ́kàn. ó jẹ́ pé ibi tíátà ń gbà náà kì í ṣòwò la bá débẹ̀ ẹ̀wù ni bẹ́ẹ̀ nìkan bá sọ fún wọn gbà náà pé ẹ mà ṣiṣẹ́ yìí wọ́n sì dówó àyàn lọ kó fa rẹ̀ pamọ́ ni torí pé ẹ̀wù ni nígbà náà táwọn torí lọ́ngbà yẹn fíìmù tó di tajà tẹ́lẹ̀ sọ pé ogún fíìmù wọ́n lè ya fíìmù ogún ní Ìbàdàn nìkan ogún ẹ̀dá kámẹ́rà ní bó mọ lórí lọ́sísí eré à lọ́ngbà náà fíìmù ẹyọ kan láàjọ ọ̀yin mọ́ gbogbo everybody ó dì nígbà bá parí ẹ̀ tán nìwọ́ tó tún mú déètì tiẹ̀ so gúrùpù tó bá fẹ́ ṣe fíìmù wọn á máa ń pe gúrùpù wọn pé dídú alẹ́ wọn fi ń pẹ wa lẹ́yìn owó wọn á pe gúrùpù wọn lè pe ọ̀gá iṣò ẹ mú èèyàn 50 wá ọlọ́pàá náà ẹ mú èèyàn 20 wá so wọ́n ṣe ń ṣàwájọ ni. àwọn ọ̀gá ni ó mọ àwọn tí wọ́n fi ránṣẹ́. ṣùgbọ́n ní gúrùpù tí wọn ọ̀gá wa kọ́lọ̀ ń dá kókó tí wọ́n bá ní ṣàforíjì fún wọn. ọ̀gá wa dáa gan ọ̀gá wa dáa ìjà nílẹ̀ ni wọ́n dáa gan nítorí pé nígbà yẹn a pọ̀ ní gúrùpù wa gan alẹ́ ní 40 nígbà táwa ya iṣẹ́ kan fún bcs ǹjẹ́ kógun má jà láfi ara mọ́tò wọn fún wa lówó tó fún agbára àwọn àti ọ̀gá wa dáṣọ gbogbo náà àwọn náà ń kó àwọn náà ń lẹ́wà jẹ́ ńgbà náà àbí ń gbàgbọ́ yìí ó mọ̀ kankan tí a bá gbé náà ni wọ́n máa lọ fowó wa ra mọ́tò méjì wọ́n fi ra bọ́ọ̀sì méjì ńgbà náà wọ́n á fi kan tó kan ṣe wọ́n epo òkú àsọdún kò ní fo ṣùgbọ́n tí wọ́n wá dá nígbà tẹ̀mí sì wà ní tí mò ń ṣe engraving yẹn mò ń kọ́ṣẹ́ mọ́tò díẹ̀ díẹ̀ gbára kì í ṣe pé lónìí mo dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ mọ́tò tí mi lè wà ó ti ṣàṣà ọlọ́run ni o àgbéjà agbára mi o ṣùgbọ́n kì í ṣe pé mo lọ́gàá kan pàtó tí o sọ pé báyìí ni o yíwọ́ báyìí ni o ṣe mí lọ́gàá driver àfojúsí lásán ni nígbà yẹn ẹni pé ọ̀wọ́ epo máa ń ṣẹlẹ̀ lọ́dún tí mo láwọn àti mo sọ yìí táwọn epo bá ti wá ṣẹlẹ̀ ilé epo tá à ń lò àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan wà tán yíwako GB Oliver àtàwọn kọ̀ọ̀kan yíwako gbogbo wọn lọ́dẹ̀ ní kálukú àwọn ọ̀gá tó bẹ̀ ni wọ́n ní mọ́tò wọ́n wá ti á ní ọ̀rẹ́ nù wa pé tí wọ́n bá dé báyìí tó ń bá ti léètì dé ó lè jẹnu ọ̀nà lẹ́kọ̀ọ́ yóò pààkì yóò súlẹ̀ gbà kọ́kọ́rọ́ òní yóò lọ tọkọ̀ pààkì èmi náà wá ní bàbá kan gbà náà bàbá bá ti dé yóò ti pààkì lọ́la nítọ̀ mo ti wá ń jẹ́ àríyọ̀ mo ti ń lo sọ́ọ̀nì bàbá mi gbà àríyọ̀ gbà wá fún mi kọ́kọ́rọ́ tí epo bá wá wọ́n torí ilé epo kan náà wà ní mobile ilé epo náà lò ilé epo kan náà wà ní GRN mobile náà ni àjọ lájọṣepọ̀ táwọn bá lépo tó bá ti dọ́gbọ́n sọ fún wa àwọn èèyàn wa á sì láti lépo táwọn náà bá ní aṣọ fún wọn kọ̀ èèyàn wa táwọn èèyàn mi bá ti wá lọ fi mọ́tò àwọn èèyàn wọn ra epo náà páàkì mìíràn fún kọ́kọ́rọ́ lẹ́bàá mi bá ọ̀gá wa náà lépo ó kàn díjọ́ yẹn epo bá wọ́n àwọn afẹ́ máa mú mi ṣakọ èmi bàbá ọ̀gá wa sì rèé wọ́n lo mọ́tò kan òpẹ́ èmi ni máa ń fọ̀ láàárọ̀ láàrin ẹnu ọjà gẹ́gẹ́ ọ̀nà ló ń gbé gbà yìí èmi ni máa ń fọ̀ láàárọ̀ tí n bá ti fọ̀ tán máa ń sábà wo bí wọ́n ṣe ń kìkì ẹ̀ àwa kìkì màá rèsì ẹ̀ màá ń dọ́gbọ́n á máa ń fi sí díà ó lè pa nọ́mbà mi ó lè rìn díẹ̀ bá mi àbí sẹ́yìn bẹ́ẹ̀ bó ṣe ń ó mọ̀ níjọ́ yẹn pé bó ṣe wọ́n yan á fẹ́ máa fi mí ṣakọ mo kàn kí mọ́tò bàbá yẹn mọ́lẹ̀ ni bá fi sí rìvásì ọmọ dáràn wo ó dáràn mo ní wọ́n lọ́ọ́ dáràn mo ṣe gbé ọkùnrin dé jí alẹ́ lọ́dún náà nìyẹn ṣùgbọ́n mi wà lè gbà pé ilé wa padà kí ló dé ìfòyà ti wá dé pé tí kò ní ṣe gbòòtò rókè ni àti padà fíìlì ni láti lọ láti sọ ó rọrùn. mo sábà wá bẹ̀ kan nínú ọlọ́wà bá mi páàkì inú ẹ̀ tí ó ń jẹ́ tèmi inú ẹ̀ ti dùn gbà mo bá wọn rẹ̀ kú mo bá rẹ̀ kú inú ẹ̀ bẹ́ẹ̀ mi náà ló ṣe ni pé mi náà bẹ̀rẹ̀ sí ní. so mo ti wá mọ̀ nípa driving yẹn dáadáa so ń gbà bí wọ́n ṣe ra mọ́tò ọlọ́pàá náà báyìí kò sẹ́ lómi tí ó wà èmi náà mò ń wà so wa wá ń lọ tá a bá ń lọ débi pé tí wọ́n bá wá fún wa níṣẹ́ pétọ̀ a fẹ́ lọ yaṣẹ́ ń bì kan o èyí 15 náà ní kẹ́ ẹ wá o a lè ọ̀gá ó pè é ní bá ti ráyè ṣùgbọ́n yóò wá ṣe kinní kan tó bá yẹ pé aago 8 la lọ pétọ̀ bá yẹ pé àríyọ̀ aago 6 àbọ̀ ló ti dì òun àtọ̀gá àwọn àti dáṣọ tó rẹ̀ wọ́n jọ pa o. ní bọ̀dá ẹlẹ́nu rẹ̀ bàbá ẹ sọ èmi ò sọ bẹ́ẹ̀ yí ẹ sọ o. wọ́n jọ sọ pé tọ̀ aago 7 ẹni bá kọjá aago 7 aago 8 la fẹ́ mú o aago 7 la máa mú fo wọ́n ti máa sọ fún àwọn tó ń fẹ́ mú lọ méje tí méje bá ti bá yẹ ju 5
wọ́n wá sọ wọ́n máa wá fi ṣe ní tó àríṣẹ́ gbà o a fẹ́ lọ sóṣogbo lọ yaṣẹ́ o wọ́n sì ní kí a dé káàtì tètè sí aago 12 ní báyìí ẹ jọ̀ọ́ aago 8 ẹni bá kọjá aago 8 ní kókó dé ìgbọmọ o. wọ́n sá sí wọ́n sọ fún ọtí. nígbà tí ó jẹ́ owó olóko gbogbo yín lọ lẹ́ẹ̀kan náà. nígbà ọkọ̀ bá tiẹ̀ ti kú ọba lónìí náà láàkìlẹ̀ kó débẹ̀ torí àná mi náà tí ó ti ya gbóná nu wa tí ó rò mi lẹ̀ ń bá wí tí mo ti torí bàbá náà lọ́rẹ̀ẹ́ nú wa. ẹ ti tètè dé ní o. ọkọ̀ wà kún gbèrè mi ṣùgbọ́n bó ti wù kókó tó bọ́ọ̀sì elérò 20 something kọ́ni kó bá ó ju 18 lọ elérò 25 mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣùgbọ́n ó lè jẹ́ 40 làwọn dáwà bẹ́ẹ̀ ó lè jẹ́ 40 àádùn àwọn adọ́rùn ọ̀gá wọn wà ní ipò 15,000 ní ẹ fún wa o àwa 15 náà ní àwa àwa láti wọ 30 báyìí ní tí ọba kankan lókù láfàrà náà o àbí ẹni tó máa ń pọ̀ tẹ́ lọ́rùn ojú o tani ó gbé ọ̀tẹ̀ lọ tó bá àgbélẹ̀ ronú owó tẹ́lẹ̀ ẹ̀wùlẹ̀ ń gbé lọ síbẹ̀. mo rántí àlọ́ iṣẹ́ kan ní àlọ́ iṣẹ́ kan ní nígbà yẹn délé òdúlé ọ̀gá mi náà ni màá pè ọ̀gá wa náà nítorí pé àwọn ti wà lára àwọn olóyè àgbà nínú iṣẹ́ wa ṣùgbọ́n àmọ́ ọ̀gá náà méjèèjì àwọn ọ̀gá mi náà tó bọ́ sí àwọn olóyè àgbà nígbà yẹn wọ́n sì wà lójú state wọ́n fún àwọn àti ọ̀dà kan tó bẹ̀rẹ̀ sáà sùpọ̀ ní máyé wọ́n fún wọn ní iṣẹ́ kan ní OGTV ọdún náà wọ́n pè ní Ọ̀rúnmìlà náà fi dáìtì ẹ̀ ó jẹ́ ìtàn Ògùnfà àlọ́ṣe ní gbàrà ló ń péré àìbẹ̀ ni wọ́n sọ pé ìyàwó bàbá Ògùdù ti láksidẹ̀ǹtì ìyàwó wọn Adéṣẹwà ọ̀nà ìlú yẹn náà ti láksidẹ̀ǹtì gbogbo létí bẹ́ńlíọ̀nù ní ìlú ọ̀nà bóyá owó rẹ̀ kò pé 10 nígbà bá ná owó tí mo mú dání tán ọ̀gá ìgbésà Adébàdàn a kò wá mú mi tá a bá ti wá dé owó mọ́tò dèdè owó mọ́tò wa á ti mú dání á fi sábẹ́ aṣọ wa lẹ́yìn kìnní tá a bá ti nẹ́ta kò tán dípò tó wọ́n fi débẹ̀ Ìbàdàn ló yánu àárẹ̀ ìmọ̀wó mi ìlé mi nítorí pé nǹkan yẹn wù wá ẹgbẹ̀rún fáwọn náà ó jẹ́ nǹkan bẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé á lòwó ń bẹ̀ nígbà náà kó ló fi kọ́ Ọlọ́run wá ní kó gbowó lónìí kí mọ́ lọ jùjùjù bí ọ̀rọ̀ tíátà láti wáyé lónìí pé lónìí tó máa bí lè lónìí pé ta lọ̀gá mi tíátà ẹ̀mí ọ̀lágá mi ò Dèjì Adérẹ̀mí Ọlọ́fà mi àti Mísílù Ìdásọfúnlé àwọn tó ń jọ gáà mi ní ti tíátà tí mo lè pè ní ọ̀gá òwò gáà wọ́n sì ṣe dáadáa fún wa púpọ̀ Ìdásọfúnlé bá ẹ̀gbọ́n bẹ́ńbìlì ni wọ́n àbámọ̀ pé wọ́n mọ̀ fáwọn náà wo ohun tá à ń sọ yìí kì í ṣe pé mo fi ń yìn wọ́n bọ́n ṣe lu wọ́n mọ̀ mí tí wọ́n bá ṣe dáadáa sọ fún òun ṣe dáadáa. tẹ́tí fi lè sọ pé ẹlẹ́nu rẹ̀ sọ èmi ò sọ bẹ́ẹ̀ o wọ́n já ẹnu wọn ìjà wáyà. wọn mọ nǹkan kan láì gbọ́ òfin tó fún ọ láyà láti. bàbá ẹ má bínú tẹ́ bá gbọ́ èmi mo ràn wọ́n lọ́wọ́ láti sọ ni o. bá a sáà ṣe ń bá bọ̀ ní títí gbòòrò mo dúpẹ́ rẹ̀ náà bá wípé gbogbo àti mo wà pẹ̀lú wọn pẹ̀lú Ọlọ́fà náà tíátà bù mi ò rẹ́ẹ̀tì ọjọ́ kan a máa ń jà o ọ̀gá lè yàn wá jẹ́ o a lè padà gbọ́ pé iye kan ní ọgbà ṣẹ́ ń bí ṣùẹ̀sì o ká padà gbọ́ pé báyìí ni wọ́n fún wọn ṣùgbọ́n wọn ò bí adá ká jà mí lórí agbọ́ náà ni etí àbígbọ́ Dásọfúnlé nìkan ni wọ́n máa ń mú àwọn bóòdì ibi tí wọ́n torí pé àwọn ń ṣiṣẹ́ torí káfíńtà ni olólọ kò fi lẹ́nu láti béèrè pé kó lè ṣe léyìí kó lè ṣe tọ̀hún ṣùgbọ́n wọ́n tún wá ní nǹkan kankan tí abájọ máa sọ pé bí wọ́n bá gbọ́ ọmọ kan lójú tọ́jọ́ ọmọ kan lójú wá ń ṣe gbà tí wọ́n sọ pé kí ló ṣe ẹran bá báyìí náà wọ̀ rẹ̀ á sọ kò yẹ kí kó lọ bẹ́ẹ̀ tí wọ́n bá ti á dọ́dọ̀ báyìí tí àwọn ìgbà tí wọ́n ń kọ lù ẹ̀ mọ̀ pé mo sọ fún ọ̀gá báyìí ni tiẹ̀ náà rè gbẹnu sọ̀hún mi o wọn ní padà sọ fún amọ́ báwọn ti gbà tiẹ̀ o. olùgbèjọ́ bàdákẹ́ bá wà. àríyọ̀ wo ẹ má wọ̀ ìfúnlẹ̀ ìfúnlẹ̀ àwọn ìbàdàn àti kankan ti máa ń bẹ̀rẹ̀. abirẹ̀ yẹn ajẹ́ rí. létà lápadà gbọ́ pé ọ̀gá mi ṣùgbọ́n gbogbo ìgbà yẹn a jọ ń ṣe nítorí pé ìfẹ́ wà ìfẹ́ yẹn wà gan-an
bí a ṣe sọ pé gúrùpù mẹ́rin ló jọ ń ṣàṣepọ̀ yẹn ló fẹ́ rí jà wọn. Bàbá tí máa ń jà tí máa bá wọn jà ńgbà náà òun ni bàbá Jímọ̀ Olúgbàmí. Kò sí nǹkan méjì máa ṣe mùsùlùmí tí wọ́n gbóná. Àwọn ọ̀gá mi sì ní gbogbo jẹ́ ń lé òrò jẹ́ ń lé eégún ni wá. Bàbá ni a lọ bí àjọ ń lọ ni. Wọ́n á pe Dèjì. Ẹ wo bàbá ẹ wo ti àsìkò tí ń nì àsìkò tí ń nù. So ṣùgbọ́n ìfẹ́ yẹn wà nígbà yẹn gan. So ó jẹ́ kí àwa náà kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn. So bí tíátà wọn ṣàṣe wà ní àdúgbò náà wáyé pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn ọ̀gá wa náà ṣe ń gbà ayé wọn kò sí ètí wọn yọ wá sẹ́yìn lọ. Kò dẹ̀ sí ìta tí ò jẹ́ wípé wọ́n fi wá ṣe kókó nínú iṣẹ́. lórí ọ̀gá ọlọ́ba náà gbogbo wa bá ṣe pọ̀ tó ń gbà náà tọ́gà bá kó adé oko location gbà yẹn. Wọ́n sọ pé àwọn ọmọ láwọ́yá ọ̀gá wọn fẹ́ gbọ́. Bẹ́ẹ̀ náà ni Dásọmọ́jọ́ ẹ lè sọ fún ọ̀gá Dásọmọ́jọ́ pé ọmọọṣẹ́ mi lápẹjá yóò mọ ọdún yóò ábí lè pè ẹdún náà àwọn ọmọ dẹ́ ń pè lọ́mọ yìí ó tọ́dún kèrè tó ti wà pẹ̀lú yín àmẹ́rẹ́ ọmọdún mẹ́wàá ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti wà pẹ̀lú àwọn sọ ọmọdún mẹ́wàá wọ́n ṣe pé tẹ́lọ̀ ní kọ́ tàbí káfíńtà ní kọ́ ṣé yóò dọmọ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún kò lè jọmọ mọ́. Ẹ ṣé bàbá. ara ẹ̀kọ́ tí wọ́n kọ́ lára ọlọ́fà mi náà ni ọlọ́fà náà pe àwọn èèyàn mi ni ìṣọmọṣẹ́ tó dẹ̀ fi bí náà ni pé àwọn náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o àwọn náà jọmọ tó ṣe é yan gan ni o àjọmọ tó bá sọ pé báyìí ni nígbà náà tí wọ́n bá sọ fún ọ̀gá wa pé ọ̀gá wa ń ṣe dálọ wọ́n bá wọn kọ ọrùn lẹ wọ́n bá gbọ́ gbéṣẹ́ ọ̀gá wa pé wọ́n bá jó ilé Èkìtì náà ti fún un nígbà wọ́n bá kọ gbóṣẹ́ ọ̀gá yóò wá sọ fún iṣẹ́ pé wo tó lè múṣẹ́ mi rọrùn yóò mọ̀ àwọn tí mo ti kọ́ ń fá tí wọ́n ti mọ fá dá tí mo ti kọ́ lóhùn tó ti mọ èdè pé àwọn ni ó jẹ́ pé àwọn ni ó lè kàwé tí mo bá kọ ní wọ́n ti pè mo ti fẹ́. Ẹ ṣé bàbá ẹ ṣé ẹ̀pẹ́ fún wa a rí i pé lágbára Ọlọ́run bàbá ká tẹ̀síwájú ẹ dákun iṣẹ́ wo gan tiẹ̀ lẹ ṣe tẹ́ lè sọ pé iṣẹ́ yìí mo ṣe inú mi dùn tó jẹ́ pé inú iṣẹ́ yẹn náà ti mọ̀ pé ẹnìkan wà tó jẹ́ Mukail. Ṣe rí méjì ni nígbà tí à ń sọ yẹn kò sí ti ń jẹ́ fíìmù torí pé kò sí ní káàpé ní home video ẹgbẹ́ wa sọ fún wọn pé òṣogbo fíìmù gbà náà sinimá ni sinimá alágbàáni tí wọ́n pè ní optical gbà náà tàbí rìpásà alágbàáni tó wọ́n èèyàn mélòó sì ń yà ìjẹni àwọn Ògúndé Babáwádé lọ́ọ̀fù àwọn tí ń yà ń gbà náà ni àwọn tó lówó rẹ̀ ò tó nǹkan ìṣẹ́pá àwọn náà lówó bẹ̀ tí wọ́n ní connection gbà yẹn tó lọ́ fi ń yà èyí tó ṣe kókó jù ní tẹlifíṣàn program iṣẹ́ tẹlifíṣàn lọ́pọ̀lọpọ̀ àfijó kọ lálóyin tí mò ń jẹun nínú tẹlifíṣàn ni eré kókó májà kọ́ báwọn. lógun májà lù ọ́ lógun májà lù ayé ẹ̀dá bọ̀ ṣọ́ra pẹ̀lú ẹjọ́ àbí mo ti gbàgbé ọjọ́ mẹ́ta fún ibẹ̀ ni mo ti jẹ́ ńlá lóyin mo sì ń lò lọ́pọ̀lọpọ̀ títí dòde nínú iṣẹ́ sinimá àgbéléwò. Mo lè sọ pé ibẹ̀ yẹn tá a bá wá sọ pé iṣẹ́ wo la ṣe tá a fi mọ̀ wá tàbí ká sọ pé iṣẹ́ tí mo like tí mo fẹ́ràn jù nínú iṣẹ́ tí mo bá yàn ṣe mo mọ̀ láìkì jogun omi pọ̀ mo tó yẹ láìkì jogun omi. Ẹ sọ fún wa fẹ́ gbọ́. Kò sọ lẹ́ẹ̀kan pé Ìjẹ̀bú ni nígbà tí róòlù ipa tí mo kó nínú jogun omi Ìjẹ̀bú ni mo sọ mẹ́ èmi gan mọ̀ pé mo lè sọ. Ọkàn ni ebi ọ̀gbẹ́ àárín Ìjẹ̀bú Ìjẹ̀bú Ìbàdàn. Wọ́n wá ṣe Ìjẹ̀bú tó ta ẹ̀kẹ́ẹ̀tù fún mo ti ṣe irú ipa náà nínú Lísàbí Agbóǹgbò Àkàlà ní 85 Lísàbí Agbóǹgbò Àkàlà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yà ẹ̀bùlẹ́yìn èèyàn ò ní ṣe àìmọye Lísàbí ti wáyé o ṣùgbọ́n ìtọ́ ọkọ̀ yà ń gbà yẹn tó àwọn àgbà ìfọ̀lẹ́ ti tó ń ṣe adarí pé nǹkan Ìjẹ̀bú tó ta nǹkan ogun ìgbà náà ni mo ṣe níbẹ̀ kórópó náà láti ẹ̀rọ rògbà wá ṣe kiri ṣùgbọ́n dálẹ̀ ti Ìjẹ̀bú ló lò. Má sọ Ìjẹ̀bú Ìbàdàn ó yà. Ó ti bẹ̀rẹ̀ nu ó wá ń yẹ èmi gẹ́gẹ́ lẹ́nu nígbà tí mo ń yẹ owó iṣẹ́ ẹ̀wà iṣẹ́ bí náà mo sọ gbólóhùn ó jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn gan mo sẹ́ni wá hàn sí torí pé tá a bá wojú ogun ní yàtọ̀ sí pé Ìjẹ̀bú ni mo ṣe ń bẹ̀ iṣẹ́ tó ṣe wípé wọ́n lọ jásìkò ni wọ́n yà mí ṣe mọ̀ pé
tẹkinọ́lọ́jì àbóyè ṣe ṣe ó ti ṣe ìgbésẹ̀ rẹpẹtẹ ó jásìkò ìwọ̀n ìyàgbó gun omi kò fẹ́ẹ̀ ní lásìkò gbà yẹn kò síṣẹ́ Yorùbá ọ̀hún tó lè sọ pé kó tiẹ̀ bò ní eré tá a pè ní culture kò sí tó kó ajásìkò yìí ni wọ́n yọ ọmọ lọ́wọ́ ni wọ́n mọ̀ ní ìbáni ó jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn iṣẹ́ méjì. Bàbá ètò ẹrú mọ̀ kan mi kù. Ẹsẹ̀ tó wá mọ̀ gbọ́ nínú Kógúnmọ́jà ṣé ẹ rántí pátá ẹ kó dáadáa nínú Kógúnmọ́jà. Kógúnmọ́jà mo rántí díẹ̀. Àti wípé ṣé ẹ rántí pé àwọn àkàndá pọ̀ nínú iṣẹ́ yẹn tí wọ́n dẹ̀ kópa ribiribi nínú iṣẹ́ náà. Bàbá ẹ bá mi fi kún gbà tí ẹ bá wọn sọ̀rọ̀ ìyànnà náà Ìjẹ̀bú yẹn kí ló dé tá a rí wọn mọ́ pẹ̀lú ipa ribiribi tán kó nínú Kógúnmọ́jà. Ẹ̀yà kì í sáré kọ́kọ́ dáhùn ìgbẹ́. Ẹ̀rí káàlù àkàndá nìkan fún òògùn àkàndá nìkan lẹ́yìn wúrí ni. Bí ayé dà lónìí àwọn arúgbó kúnlẹ̀ àwọn àgbààgbà kúnlẹ̀ náà iṣẹ́ yìí. Tí wọn ò rí di lọ. Tí wọn ò rí di kankan lọ mọ́ tí wọn ò pè wọ́n mọ́ ni wọn ò ní pè wọ́n mọ́ torí wọ́n gbàgbọ́ wípé àwọn ní síta dé. Wọ́n gbà pé ó rọrùn káwọn kun ọmọ 40 ọdún tí wọ́n kúnlẹ̀ fún. Bí wọ́n lọ bá gbàlagbà. Wọ́n lọ gbé ọmọ ewo 50 ọdún kó wá ṣiṣẹ́ 50 ọdún gẹ́gẹ́ bí àgbà 50 ọdún. Ààrẹ àkàndá lẹ sọ èyí náà bẹ́ẹ̀ tí ń pa iṣẹ́ wa lára tí à ń rọ àwọn producers wa kí wọ́n gbọ́ lè wo iṣẹ́ Ìgbò kí wọ́n kun orí fàgbàlagbà ní iṣẹ́ Ìgbò àfi tó wá ṣe pé ó ṣọ̀dọ́ láti kékeré ó wá dàgbà arúgbó náà máa lò fúnpọ̀ arúgbó ìbá àṣọbìnrin ìbá àṣọkùnrin nírí kan mékọ̀pù ìyá kan lé kínní lórí wọ́n lè tún ìpúfù ogbó yẹn o sí o ṣùgbọ́n àgbà ni wọ́n máa lò fágbà èyí ń pẹ̀lú nǹkan tó ń kó ẹrẹ̀ bá iṣẹ́ wa díẹ̀ lásìkò yìí ìbò náà ló sì dípá fún àwọn tẹ́sán nísìnyí abirùn náà àkàndá àkàndá ni o gbogbo wa náà abirùn gbogbo wa àtàbàràpá gbogbo ẹ̀yẹ kan náà ni kò sẹ́ni tí ò ní tiẹ̀ tó ń ṣe lábẹ́nú tó dífá fún àgbàlagbà arúgbó tí wọn ò lè fiṣẹ́ mọ́ ló dífá fáwọn náà wọ́n gbàgbọ́ pé wọ́n lè rí ẹni tó lè ẹsẹ̀ iṣẹ́ o orí ni o fi ẹgbẹ́ gan o tí wọ́n lè lò tí ò sì tó sì jẹ́ pé a rí àwọn àkàndá mìíràn tó pé orí wọn pé gan. Mo wo iṣẹ́ kan ní ojú òní bọ̀dá yẹn aràrá ni wọ́n ṣùgbọ́n èdè tí ń pè jáde lẹ́nu ó kọjá òde ìlú kọjá bẹ́ẹ̀ yẹn tó orí bọ̀dá yẹn pé tó báyìí èsì tó ń fún wọn tó ń fún àwọn tó ń jọ iṣẹ́ yẹn ó túmọ̀ sí pé kì í ṣe pé torí pé Ọlọ́run dá ní kúkúrú ọmọ tó ń ṣe irú wọn sì pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àkàndá Ọlọ́run kí wọ́n gbìyànjú kí wọ́n máa bá ní lò wọ́n àti bá ti yé mi Ìjẹ̀bú náà méjèèjì kí dẹ̀ ṣe kó jẹ́ fún ọmọ ìran òbí nílẹ̀ Ìjẹ̀bú nílẹ̀ Ìjẹ̀bú. Wọ́n ti sá o. Mo rántí ipa kan tí mo kó nínú dogun mi lásìkò yìí tíráyà tí èmi rẹ̀ tá ẹ̀tù ìbọn tó ń tẹ àyà òun ìbọn èmi rẹ̀ tà lọ́wọ́ ẹ̀mí jágun. Mo wá gbé ọjà ọmọ mi kọ̀ọ̀kan kó gbọ́jà lọ kó lọ tájà mi. Sóun bu rẹ kú dé. Kí ló fẹ́ kú? Ìwọ̀n ọjà ti bomi lọ. Ẹ̀tù mi bomi lọ. Orúwólẹ̀ o. Orúwólẹ̀. Kí wàá ṣe? Kí wọ́n gan bomi lọ? Ṣé kí ní ju ọjà àdúrà jẹ́ kó bomi lọ? Odidi ọmọ. Àfíńgbà tí ọwọ́ bá àwọn tí ń ta nǹkan tí ń torí kìí ṣe èyí nìkan náà ló ń ṣe ó tún ta dọ́gbọ́n fi àwọn ọmọ ẹrú nǹkan kan tó ń kó wọn tó ń ṣòwò ẹrú ó tún dọ́gbọ́n ṣòwò ẹrú ti sọ pé kò gbọdọ̀ wáyé mọ́ wọ́n mú kan náà ọmọ rẹ̀ ní ẹ bá dé yàn lọ́wọ́ ní bàbá ọdúgbà yìí èmi ni mo rí ẹ mi mo rí ẹ ìwé mọ̀ mi mi mọ̀ ẹ́ o mi mọ̀ ẹ́ wọ́n mọ̀ mi mọ̀ ẹ́. Ilẹ̀ mọ́mọ́ lọ́rọ̀ ó
ni mi ò mọ̀ ẹ́. Ọlọ́run gbàdúrà wa. Ayé ẹ ṣé bàbá, ẹ ṣé mo dúpẹ́, inú wa dùn láti rí yín lórí ètò Ọmọ Ọba Jídára. Bàbá, mo lérò pé tó bá dijọ́ mi ìta bá pè yín ẹ jẹ́ wá. Bẹ́ẹ̀ pè mí wọ́n wá. Ẹ ṣé o. Ọlọ́sà máa ti gbà kiri tẹ́rìn. Kò ní ìgbà lágbára Ọlọ́run ó túbọ̀ dẹ́bi wá sí ẹ ṣé kí gbogbo ẹ̀yin ará lé. Akínyẹ̀kú ìkàlẹ̀ níbẹ̀ ń lórí ètò yín ètò wa Ọmọ Ọba Jídára. Ìkànnì wo lẹ́ẹ̀tì mọ̀ jẹ̀gbádùn rẹ̀? Ìkànnì Àpótí Wúrà lórí YouTube lẹ́ẹ̀tì máa jẹ ìgbádùn Ọmọ Ọba Jídára. Àwọn Ọmọ Ọba Jídára náà rèé tá à ń fi gbogbo ìgbà tá a fi ń dára. Bàbá bíi ẹ jọ̀ọ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí fún àwọn aráalé lórí ọ̀rọ̀ sinimá àti iṣẹ́ tí wọ́n ń yà káàkiri ṣé mọ̀ pé ọ̀rọ̀ sinimá àti home video táwọn ọmọ ń wò ó ti dàbí church, ó dàbí mosque, ó dàbí ìgbà téèyàn ń wo Ifá temple pé tí wọ́n bá lọ bẹ̀ tí wọ́n bá ń wò ó kì í ṣe pé wọ́n á ní màámi ẹ máa bọ̀ bàámi ẹ máa bọ̀ nǹkan lè jókòó kán wò fúnra wọn ni oríṣiríṣi ẹ̀kọ́ dẹ̀ náà kọ́ ń bẹ̀ bàbá ẹ bá wa yànnà náà bí wọ́n ṣe máa bá wa ṣe tí ó máa ní ìtumọ̀ tí ò ní jẹ́ pé àwọn ọmọ yìí nípasẹ̀ gbogbo ohun tó ń wò ni ó máa mú wàhálà wá sínú àwùjọ wa. ẹ ṣe àgbàlá ọ̀rọ̀ yìí lẹ sọ torí pé tá a bá ní ká wò lóòótọ́ èmi ti rí òbí tó sọ wípé ọmọ òun ò gbọdọ̀ wo eré Yorùbá mọ́ tó ṣe wípé ó tẹ́ lọ́rùn tó mọ́ owó táwọn àtọ̀hún wà hùn kí ló sì bí náà ni wípé àwa tá à ń ṣe iṣẹ́ ọ̀hún náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan à ń ṣe lódì. ẹ sọ nísìnyí ẹ ní iṣẹ́ wa nígbà téèyàn lọ ṣọ́ọ̀ṣì ni nígbà téèyàn lọ bó ṣe rí nù à máa pera wa ní gbogbo ìṣe orúkọ tó bá ní dókítà ni wá tó bá láàfáà ni wá tí yí ẹ̀dá padà sí dáadáa iṣẹ́ wa jọmọ́ àwa tá a wà ń ṣe gangan ó yẹ kán rí ẹwà rẹ̀ lára wa àbí tá à ń ṣe gangan ká jẹ́ ká yí ó rí ṣé lónìí nìsín tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ìmúra lọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa mú ó lágbára ọ̀pọ̀lọpọ̀ ìmúra wọn ní tí ó ṣe kò ṣe kọ́ ọmọ èké wá pàdé ọmọ mi ìdùnnú nímúra ọmọ mi ń jọ mi ìjọba ní ìyá rẹ̀ ní ẹ̀rọ wò ní kó ní ìyá rẹ̀ sí múra bẹ́ẹ̀ ní tí ń wò lu eré táwọn tá à ń ṣe fún ọ náà ni kò bójúmu tó ẹ jẹ́ ká yí padà èyí tó tiẹ̀ tó wá ṣe ń kójú bẹ́ẹ̀ ni wípé ọ̀nà tí àwọn èèyàn wa ń gbà á tá a fi ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe ó yàtọ̀ gédégédé ọ̀tọ̀ ní babaláwo ọ̀tọ̀ ló ń ṣègùn ọ̀pọ̀lọpọ̀ wa la àmọ́ ó yàtọ̀ síra wọn tí wọ́n bá ní ẹnìkan ń wó borí èèyàn sówó wọn lè ní babaláwo ni bẹ́ẹ̀ ni kì í sì ṣe babaláwo àwọn nǹkan wọ̀nyí náà ó yẹ kí gbogbo wa ká mọ kí la fẹ́ ṣe tí àfi ní máa gbé òjò fáìná lórí ní tá a bá ń ṣe lórí iṣẹ́ láti fi àwọn èèyàn ẹ jẹ́ ká kọ eré tó jẹ́ wípé àwọn ọmọ kéékèèké ó lè wò tí wọ́n rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ níjọ́hun nígbà tí iṣẹ́ táwọn ọmọ wa ṣe ń wo àwọn fíìmù àwọn òyìnbó òun ṣe pé tán yìnbọn pòópá ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló yìnbọn pa ìkejì lákọ̀wé lọ gbé ìbọn bàbá wọn ṣẹ́kọ̀ọ́ rẹ wá ni ẹ̀kọ́ rẹ kọ́ káwa náà má wàá jẹ́ káwa náà má dàbí wọn àṣà àti ìṣe eré Yorùbá ni kí a gbójúmọ́ ní tó bá jẹ́ ẹni tí ò bá mọ̀ àìdàgbà amákímọ̀ rìn nítẹ̀yìn ọ̀bá mọ́ kéèyàn béèrè èèyàn lè jókòó bẹ́ẹ̀ kọ ìtàn lóòótọ́ kó kọ́ dáàrin kan kó mọ̀ jẹ́ òun nìkan ní ọ̀jẹ́ alifa àtòmẹ́jà aṣẹ́ ọ̀hún kó gbé fáwọn míì kí wọ́n bá yẹ̀ wò láàrín tó fi tí wọ́n bá máa bú lọ́la àwọn òdìdó nìkan bú wọ́n bu ẹlòmíì. ó ń béèrè òtí ẹ̀ kì í ṣe náà. Ọlọ́run ò gbà lọ́wọ́ ìyún bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ kí gbogbo wa jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ nífẹ̀ẹ́ ara wa àwa tá à ń ṣiṣẹ́ yìí ìfẹ́ àárín wa ò tó nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo ní àwọn gúrùpù mẹ́rin wọ́n jọ kóra wọn jọ nígbà náà ẹyọ kan ni wọ́n jẹ́ ńgbà náà ìfẹ́ wọn ò sí mọ́ lásìkò sìn ká jẹ́ kí ìfẹ́ yẹn ó jogó kó padà lónìí ẹ rí i pé eré orí ìtàgé ẹgbẹ́ wa ti pín sọ́nà ìmọye fọwọ́ ṣe nǹkan burú kì í ṣe nǹkan búburú bó ṣe pín un tá a bá jọ mọ̀ ìrìn àjò wa rìn á fi oúnjẹ ó tó jẹ fún wa ní ṣùgbọ́n nígbà tẹ́mi bá fẹ́ lọ́wọ́ lọ́wọ́já tí mo fẹ́ wá àtijẹ́ lọ́dọ̀ rẹ̀
tí wọ́n sọ pé ẹgbẹ́ kejì nǹkan bó ní tí mo sọ pé ẹgbẹ́ wo ẹgbẹ́ tí ò sí mọ́ ẹgbẹ́ tó ti kú tí ò sí kankan bẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá sọ gbólóhùn ní tí wọ́n jẹ́ ń bẹ̀ ń gbà àwọn náà gbà tiwọn ká má fẹnu bara wa jẹ́ mọ́ ká jẹ́ ká gbà yí pé ó ń rọrùn àìmọye oníṣẹ́ ọwọ́ ló ti pín abáwo tẹ́lọ̀ ní ìsìn oníyọ ọ̀nà tí wọ́n pín sí wọ́n sì ń bára wọn òwú máṣíìnì ẹ̀mí ọ̀yọ̀run tí ó gbé aṣọ ọ̀dọ́ rẹ̀ tí ọ̀nà ọ̀ràn lọ́dọ̀ ẹ̀ tẹ́lọ̀ ẹgbẹ́ mi torí pé ìfẹ́ yẹn wọn ò jẹ́ ó sọnù èyí náà ní pẹ̀lú tó fẹ́ bẹ èyí tẹ́ jẹ́ akẹgbẹ́ mi nínú iṣẹ́ eré orí ìtàgé ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba ní tó mú ẹgbẹ́ wa tó pín gbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sì ni wọn ò mọ̀ ṣùgbọ́n tó ní kó wọ́n bá àwọn àgbà kan bẹ̀ tí ń bínú wọ́n jọ ìbínú wọ́n wà reaction tí wọ́n tún wá burú ju ti àwọn tí wọ́n bá ń bẹ̀ tọrọ sójú ẹ̀ lọ tó ṣe pé ìkórìíra táwọn gangan ní sáwọn tí ń bínú táwọn àgbà yẹn ń bínú sí ó burú ju tàwọn tí wọ́n bá ń lọ pélé kò sì jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ti bá ní ṣe ìfẹ́ ti wà Ọlọ́run jẹ́ ìfẹ́ yẹn tó bọ̀ jọba sí mo rọ gbogbo apáráta Ọlọ́run ràn wá lọ́wọ́ àjọṣe débi èrè ni iléeṣẹ́ yìí wà yìí ó tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni lágbára Ọlọ́run ẹ̀yin náà di ìlú mọ̀ká ayé ọmọ wò yìí sí eré wọn mọ gbọ́ yìí sí eré lágbára Ọlọ́run àjọsọ ọdún yìí àjọṣẹ míì ayé gbogbo wọn dá o inú wọn mọ dúró àti olùdarí àtàyàwòrán àti olùsọ̀rọ̀ alápátá ẹ̀ ní ṣíṣe o ẹ̀ ń wòye ẹ̀mí àtùjọ máa péjú pé Sowó Sọlá Ṣàìkú àti tíṣe baálé o. ẹ ṣé mo dúpẹ́ gan ni bàbá ẹ̀gbẹ́ fún wa mo lérò yìí pé tá a bá pè yín gbà mí ẹ jẹ wa. pẹ̀lú ògùn Ọlọ́run. ẹ ṣé àdúpẹ́ mo kí gbogbo aráalé níbikíbi tí ẹ bá ti ń wò wá ètò wa Ọmọọba Jídára ṣe rí bá a ṣe ń dára lọ́lọ́kan òjọ̀kan ìkànnì wọn láti wá máa jẹ̀gbádùn ètò yìí ìkànnì Àpótí Wúrà lórí YouTube ó lẹ ti máa jẹ̀gbádùn rẹ̀ orúkọ mi ò yí padà Olúwaṣeun Àkàndé yín rèé aya Azeez Abíkẹ́yìn tó super títí ọjọ́ míì ọjọ́ rẹ̀ tá a tún pàdé lórí ètò wa Ọmọọba Jídára ṣe rí pé mo dára gan lé ní ó dàgbà kan náà o.